ṣàìdédé ni mo gbà pé lórí arákùnrin kan tí wọ́n pè lónídẹrẹ́ onídẹrẹ́ akéwì lórúkọ ẹni ọ̀hún ń jẹ́ o. ìgbà tí mo wojú aago ló bá di kìnìún akéwì akọni ọmọ Ìbàràpá ó ní kí wá gbóhùn kéèyàn òun tó ń ṣọjọ́ ìbí ẹ̀. ó kú oríire onídẹrẹ́ akéwì ẹ̀dìyó ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ o. ó kú ayẹyẹ oníkádùn ọjọ́ ìbí tòní o ò ní pèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra ìbànújẹ́ ò ní wọlé tù ẹ́ wá o sì ní mùsìn. àfọ́nufọ́ra ní fòṣíjó bàtà o ò ní mùsìn láyé tó wá ọmọ aráyé ò sì ní paná ògùn rẹ dákun ṣàmì kó o gbé tó àmì mì. bó bá di wòye àmọ́dún a ò ní mọ sàárè rẹ àìgbọ́kù dà lọ́rùn eṣinṣin àdìo o ò ní dẹ́ni àwátì. kìnìún akéwì akọni ọmọ Ìbàràpá ẹ̀yin lójú ọba fèdè yọkọ̀ tó milẹ̀ tó dẹ̀rẹ̀bà mo jíṣẹ́ tẹ́ ẹ rán mi. ìbànújẹ́ ò ní kàn yín ẹ ò sì ní mọ̀ nira bí wọ́n bá wá bí yín léèrè wípé talẹ́ni tó ń kọrin ewì yìí ẹ jẹ́ kó yé wọn pápólúwájú yín ni ọ̀dọ́mọdé akéwì pẹ̀lú títara yín wí àjànàkú tó mi gbó títì láàjì.